Nínú rògbòdìyàn ọ̀wọ́n gógó owó náírà tuntun yìí, ilé ìfowópamọ́ kan sì tún kówó náírà tuntun náà pamọ́ o. Ariwo kosowo náírà tuntun náà nílẹ̀ ni wọ́n ń pa fún àwọn oníbàárà wọn. Oríṣiríṣi oníkálukú ṣàǹṣe tiẹ̀ náà ni. Fọ́nrán fídíò kan tó lu orí ẹ̀rọ ayélujára kan léyìí tó ṣàfihàn bí ilé ìfowópamọ́ kan tí wọn kò dárúkọ rẹ̀ ṣe kówó náírà tuntun pamọ́ láì pín fún àwọn oníbàárà wọn. Láti bí ọ̀sẹ̀ tó kọjá lọ ni àwọn oníbàárà ilé ìfowópamọ́, àwọn oníṣòwò, olùtajà àti àwọn ará ìlú ti ń jàgùdù láti rí ẹgbẹ̀rún kan, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti igba owó náírà tuntun ilé wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe gbà. Ìnira wàhálà náà ló dé bá àwọn èèyàn Nàìjíríà lẹ́yìn tí báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN ti kéde ọjọ́ tí pinpin yóò dé bá pàṣípààrọ̀ owó náírà àtijọ́ tí wọn ò ní gba owó náà mọ́. Nínú ìnira wàhálà ọ̀hún tí àwọn ọmọ Nàìjíríà sì wà látàrí ọjọ́ tí wọn ó fòpin sí gbígbà àti níná owó náírà ti tẹ́lẹ̀ tí ó súnmọ́ etílé, tí oníkálukú sì ń wá ọ̀nà láti rí owó náírà tuntun. Nínú wàhálà àti ìyọnu bó o láti rówó tuntun ọ̀hún, níbẹ̀ láti rí àwọn ilé ìfowópamọ́ kan tí wọ́n tún ń kówó náírà tuntun náà pamọ́. Ìkà lọ́pọ̀lọpọ̀ wọn. Fọ́nrán fídíò kan tó lu orí ẹ̀rọ ayélujára kan ló ṣàfihàn bí wọ́n ṣe kó àwọn owó náírà tuntun náà pamọ́ sínú yàrá kan nílé ìfowópamọ́ náà, tí wọ́n sì fi àwọn owó náírà ti tẹ́lẹ̀ bo owó náírà náà lójú kó má bàa fojú hàn síta. Nínú fọ́nrán fídíò ọ̀hún ni wọ́n ti rí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà tí ń yọ àwọn owó àtijọ́ kúrò nínú yàrá náà láti ṣàfihàn owó náírà tuntun tí wọ́n kó pamọ́ sẹ́yìn owó náírà ti tẹ́lẹ̀. Nínú fọ́nrán fídíò náà ọ̀hún, ẹnìkan lára àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà tó jẹ́ gbígbọ́ lábẹ́lẹ̀ fọ́nrán ọ̀hún sọ wípé àwọn owó náírà tuntun ọ̀hún tí òun ṣàfihàn rẹ̀ yìí kí wọ́n kó àwọn owó náírà tuntun náà sínú ẹ̀rọ ìpọwójáde ATM machine ní kíákíá láti lè jẹ́ kí àwọn oníbàárà wọn rí owó náírà tuntun náà gbà. Ó jẹ́ bí ẹni pé ẹni náà jẹ́ ọ̀gá kan nílé ìfowópamọ́ náà. Níṣe lọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń wo fọ́nrán fídíò náà korò ojú sí fọ́nrán fídíò ọ̀hún tó lu orí ayélujára kan látàrí ìwà ìmọ̀tara ẹni nìkan tí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà hù. Níṣe làwọn ènìyàn pariwo pé ìwà burúkú gbáà ni àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ọ̀hún hù. Ènìyàn lọ̀tá ènìyàn, ènìyàn ló ṣe àtúnṣe owó, ènìyàn ni ò rówó ná, ènìyàn náà ló ń kówó pamọ́. Ẹni ibi tí pọnmọ́ reléèwẹ̀ ló pọ̀ jù nínú àwọn ènìyàn. Káì, ọkàn ènìyàn burú jáì, ta ló lè mọ̀ ọ́n? Nínú rògbòdìyàn ọ̀wọ́n gógó owó náírà tuntun yìí, ilé ìfowópamọ́ kan sì tún kówó náírà tuntun náà pamọ́. Ariwo kosowo náírà tuntun náà nílẹ̀ ni wọ́n ń pa fún àwọn oníbàárà wọn. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétí ìgbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kí ló wí?
Drive TV, driving you around the world.